أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء وبينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فهدره فاستغلظ فاستوى على سوقه يعجب زراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم. الله أكبر. ẹ ṣe kú kọrin báríkà rẹ fún ẹ bá mi kí Ọlọ́run dáadáa. Allahu Akbar. Alukur'ani ni àfàwà Fárúkù náà kà yìí kò sì sí ohun tí ń da láyé béèyàn bá ka Alukur'ani sí yóò máa da sí nǹkan kí nǹkan tó bá fẹ́ dẹ̀gbẹ́ kò sí ohun tá a fi nàró Alukur'ani ni Ọlọ́run wá wọlé Alukur'ani tá a gbọ́ lọ́tún lọ́sì yìí gbogbo ohun tí ń jẹ́ dùnú ẹnì kọ̀ọ̀kan wá Ọlọ́run má sọ di ìbànújẹ́ gbogbo ohun tá a wá gbé débí tí ń jẹ́ dùn ọkàn Ọlọ́run bá wa sọ di dùnú bá mi pariwo amínà dáadáa Amina ya Allah. ẹ jẹ́ ṣe amínà dáadáa. Amina ya Allah. Alukur'ani tí wọ́n kà yìí a ti gbé sípò àdúrà Amin. nítorí pé a fẹ́ k'Ọlọ́run tún ṣoore ńlá fún wa. Alukur'ani ò bàjẹ́ rí débi tí ó yingin bẹ́ẹ̀ ni àbùkù ò kàn rí. Ọlọ́run sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. àwọn Ọlọ́run la sọ Alukur'ani kalẹ̀ àwa náà sì là ń sọ. Ọlọ́run wọlé abẹ́ àti Alukur'ani yìí Da'iratu Monsuriya Ọlọ́run òkè òkè ni ojú ọmọ lọ. Amin. gbogbo àwọn náà ta wá bílẹ̀ ní ta wá ṣàjọyọ̀ ànẹ́bì pẹ̀lú wọn gbogbo bí tá a gadé Ọlọ́run má jẹ́ a jábọ́. Amin. Ọlọ́run la hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim.